ọwọ́ tẹ ọ̀gá Ṣọja yìí òun àtàwọn ọ̀daràn kan ló ń tẹ owó Ayederu. iléeṣẹ́ ọlọ́pàá agbègbè zone 2 command nílùú Èkó ní ọ̀gá Ṣọja kan ọ̀gágun Ilélabáyọ̀ Johnson ẹni ọdún márùndínlógójì àtàwọn mẹ́ta kan tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ń tẹ Ayederu owó náírà ilẹ̀ wa àti sẹ́fà tilẹ̀ Cameroon wà báyìí. àwọn mẹ́ta ọ̀hún tí wọ́n wà láhàámọ́ ọlọ́pàá pẹ̀lú ọ̀gágun Ilélabáyọ̀ Johnson ní tọkọtaya méjì kan ọ̀gbẹ́ni Olúdáre ẹni 50 ọdún ìyàwó rẹ̀ abilékọ Olúwayẹmísí ọni ọdún 54 àti ọ̀gbẹ́ni Adéníyì Quadri ẹni ọdún 62. Aláròyé gbọ́ pé lọ́jọ́ 7 oṣù kẹta ọdún yìí ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ ọ̀gbẹ́ni Quadri tó ń bá wọn tẹ Ayederu owó náírà àti sẹ́fà nílé rẹ̀. àwọn haúsá tó ń ṣe owó ilẹ̀ òkèèrè ni wọ́n máa ń kó Ayederu owó orílẹ̀-èdè Cameroon tí wọ́n bá tẹ̀ fún nígbà tí abilékọ Yẹmísí tó jẹ́ oníṣòwò POS lágbègbè náà máa ń fi Ayederu náírà ọ̀hún sanwó fáwọn aráàlú. ọ̀gá àgbà ọlọ́pàá ẹ̀ka ti zone 2 AIG Dúrósanmí tó ṣàfihàn àwọn ọ̀daràn ọ̀hún fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 1 oṣù kẹta ọdún yìí ní Èkó sọ pé àwọn òwúyẹ́ kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ láabi tí Quadri máa ń ṣe ló wá fọ̀rọ̀ rẹ̀ tó àwọn létí tí DSP Adéyẹmí Akeem sì ṣáájú ikọ̀ ọlọ́pàá kan tó lọ́ọ́ fọwọ́ òfin mú un. wọ́n bá mílíọ̀nù lọ́nà 300 cefas àti mílíọ̀nù 9 náírà nílé rẹ̀ lásìkò tí wọ́n mú un. lójú ẹsẹ̀ ló ti jẹ́wọ́ pé ó ti tó nǹkan bíi ọdún 3 sẹ́yìn tóun ti wà nínú iṣẹ́ láabi ọ̀hún tó sì dárúkọ gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú náà fáwọn ọlọ́pàá. Quadri kan náà ló mú àwọn ọlọ́pàá délé àwọn Olúdáre Yẹmísí àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Olúdáre Ọlámilékan. àwọn tọkọtaya yìí ni wọ́n tún ṣòfófó pé ọ̀gágun Ilélabáyọ̀ Johnson tó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ológun ní igi lẹ́yìn ọgbà wọn. wọ́n lọ fọwọ́ òfin mú òun náà nílé rẹ̀ tó wà lójúlé 3 Ilélabáyọ̀ close lágbègbè Àjàsá nílùú Èkó. nígbà táwọn ọlọ́pàá yẹ ilé Ilélabáyọ̀ wò wọ́n bá àwọn Ayederu owó náírà ilẹ̀ wa àti sẹ́fà tilẹ̀ òkèrè tó pọ̀ dáadáa níbẹ̀. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún ní kálukú wọn ti jẹ́wọ́ ipa tí wọ́n ń kó nínú iṣẹ́ láabi náà. Quadri ní Olúdáre ló pe òun síṣẹ́ náà ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn àti pé ẹgbẹ̀rún lọ́nà 100 náírà ni wọ́n máa ń fóun láti bá wọn tẹ mílíọ̀nù náírà kan. Ayederu mílíọ̀nù 9 náírà ló ń ti bá wọn tẹ̀ kó tó di pé ọwọ́ tẹ òun báyìí. ní ti Olúdáre ó jẹ́wọ́ pé lóòótọ́ lòun ní àwọn Ayederu owó náírà ilẹ̀ wa àti ti sefas tilẹ̀ òkèèrè tí wọ́n bá nílé òun lòun ni wọ́n. àwọn haúsá lòun máa ń kó owó ilẹ̀ òkèèrè ọ̀hún fún nígbà tí ìyàwó òun abilékọ Yẹmísí tó jẹ́ oníṣòwò POS máa ń ná àwọn Ayederu owó náírà ọ̀hún fáwọn aráàlú. àwọn ọlọ́pàá ti láwọn máa tó bẹ̀rẹ̀ ìwádìí nípa ọ̀rọ̀ àwọn ọ̀daràn ọ̀hún táwọn sì máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́ lórí ohun tí wọ́n ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.